bọ̀ mí ìsọ̀rọ̀ náà sí bọ̀ tẹ́ ẹ lọ sọ fún wípé ibi tí mo ti lé kó sọ ibi tí mo ti lé òun kúrò ní church kó wá sọ nǹkan tí ó ṣe bóyá èmi ni mo lé ẹni kí ni ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni tó ṣe pé ṣé èmi mo lé lẹ́tà tí mo fi lé dà ibẹ̀ ń gangan ni mo sọ fún yín pé àwọn nǹkan kan wà tí mi lè bá yín dá sí mo mọ̀ pé ẹ̀yin bàbá yẹn ń wò mí o wọ́n ní prophet mo dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ mi ni yóò tọ́nà bíi márùn ẹ̀yin tẹ́ bá ń wo prógámù wa tá a ti dá Pastor Segun dúró rí náà àìmọye àwọn èèyàn gidi tó lọ lọ́dọ̀ mi àìmọye èèyàn gidi ló ṣe torí wọn lọ lọ́dọ̀ mi mi ò dẹ̀ ṣe torí ti bẹ́ẹ̀ fi wọ́n lẹ̀ torí pé mi ì fẹ́ kéèyàn mi parun mo ní ìfẹ́ ẹ mú ilé mo mọ̀ pé yóò bí ọ̀pọ̀lọpọ̀ yín nínú ohun tí mo sọ yìí ẹ̀yin bàbá mi gbogbo tó bá dùn yín ẹ má bínú bọ̀ mo mẹ́sẹ̀gì ló débẹ̀ ní ilé pásọ ó wà nínú òfin chọ́ọ̀chì wa tí mo ṣe sílẹ̀ pé bọ̀tẹ́ni tó bá lòun lọ kí n jẹ́ kó máa lọ but ẹnikẹ́ni tó bá ṣẹ̀ kí n bá wí tí bá dẹ̀ ti bá wí tó bá ti gbọ́ mi ní problem kò dẹ̀ tí ìṣẹ̀mí mo sọ fún yín Pastor Segun kò ṣẹ̀mí o no kò ṣẹ̀mí o kò ṣẹ̀mí rárá ẹ tún sọ yẹn náà pé mo sọ fún tó bá ṣẹ̀mí ó mọ̀ mí wòlíì ni mi tí ilé bá dá o àwọn mọ̀ mi so gbogbo eléyìí tó ń ṣe yẹn kò ṣẹ̀mí Ọlọ́run dẹ̀ rí mi so gbogbo ẹ̀yin bàbá tí ẹ ń sọ ẹ pọ̀ ní o mi ì fi defend ara mi ẹ rí pé mi ì sọ nǹkan kan náà báyìí bọ̀ tọ́ bá kàn ti bèrè lọ́wọ́ yẹn sọ pé ó ló lé ọ kí ló dé tó fi lé ọ ṣóun ló lé ọ ni ṣó kọ̀wé fún ẹ ni tàbí ó sọ fún ẹ pé máa lọ kò jù bẹ́ẹ̀ lọ kí ló bá wá lè sọ bẹ́ẹ̀ bọ́ṣẹ́ ń pé lónìí olótìtọ́ ìlú òun ni àṣekà ìlú òun ni ka ìlú ẹ rí i pé láti bí odidi oṣù mẹ́rin tán ti ń fà mí kiri mi ò dá sí wọn mi ì sì wò wọn but kinní yẹn ń pọ̀ jù embarrassment yẹn ó ti pọ̀ jù gbogbo pásọ̀ wọn máa bẹ̀ mí bẹ́ẹ̀ jọ ẹ dáríjì Pastor Segun mo ní Pastor Segun òṣèmí títí di èní kò ṣẹ̀mí rárá o kò ṣẹ̀mí because òun ni mo fẹ́ràn jù òun ni mo fẹ́ràn jù so ẹ lè fẹ́ lẹ̀ lélẹ́yìí ó máa ń bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ irú ibi tí mo ti sọ pé kò ṣẹ̀mí ẹ̀ lè rí bẹ̀ yẹn fún o kò ṣẹ̀mí rárá o torí pé oore ọ̀fẹ́ tó ní kò sẹ́ni tó ní lọ́dọ̀ mi so oore ọ̀fẹ́ lórí lọ́dọ̀ mi tó wá kà sí right oore opportunity ẹ mọ̀ dájú pé opportunity is not your right ó kàn rí opportunity lọ́dọ̀ mi ni ló kà sí right òun ọ̀rẹ́ mi bó ló ti bá mi ṣọ̀rẹ́ bó ni mo ti ṣọ̀rẹ́ pẹ̀lú Ṣẹ́gun bó ló ti bá mi dájọ́ lẹ̀ ìjọ wo ló bá mi dálẹ̀ ṣe bí dádì ẹ ní ṣọ́ọ̀ṣì èèyàn mélòó ló wà bẹ́ẹ̀ kí ló dé tí ò lọ àná ti ṣe bó lọ bẹ̀ ṣe bó lọ síbẹ̀ ẹ̀bẹ̀ mi ni mo lọ ń sin ẹrú nínú bíbẹ̀ ṣe jìnnà tó ẹ wá fẹ́ ṣe irú àwọn yẹn ni mo fẹ́ ṣe irú ẹni yẹn mo fẹ́ máa bá sọ̀rọ̀ níbẹ̀ láíláí bọ̀ mò ń sọ̀rọ̀ àyíká búburú fún yín kẹ́lì mọ́ tán pè láyìíká búburú bẹ́ẹ̀ alẹ́ nìkan sọ pé kó parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tán ti jọ ń bọ̀ mo ní ta ni ọ̀rẹ́ ẹ̀ ta ló ń bá a jà ṣé irú Pastor ṣé àjìnà síra púpọ̀ mi ń ṣẹgbẹ́ ẹ̀ lọ́jọ́ orí mi kò bá mi dájọ́ lẹ̀ kò fún mi lówó síṣẹ́ Olúwa ó ń gbowó oṣù lọ́wọ́ mi ohun tó gbà lọ́wọ́ mi ju owó oṣù lọ ẹni mo sọ bẹ́ẹ̀ kó lè wá bá mi